mọ́tò tèmi ńgbà tán máa fi jí lọ ẹni tó mọni ló ń ṣe ni ẹni tí mo gbé sọ́dọ̀ ẹ̀ gangan pé nǹkan kínkín kan báyìí bàjẹ́ pé kán bá mi repair bí ó ń study mọ́tò yẹn nítorí mo ń lo nǹkan anyhow mo ń lo mọ́tò rough òun gangan lẹni tó tún wá gbà bọ̀dẹ̀ fún mi tó tún wà lára àwọn tó ń jí mọ́tò mi lọ. lórí Freelight TV News ẹ gbọ́ winiwini ọ̀rọ̀. mo ti sick ìdí tó yẹ kó yẹ kí n ti kú ìyá tí mò ń sọ yìí ọ̀gá bílẹ̀ náà sick àjọ wà ní the same hospital báyìí gbà tó stage mo rí pé òkú pọ̀ tó ń kú ní wọ́ọ̀dù tán fún mi sí mo yọ kíní abẹ́rẹ́ mi mọ́ yọ kúrò nù ara bẹ̀tẹ̀ mo mú báyìí mo yọ nǹkan fi kọ́ yẹn mo bá gbé fẹ́ máa sáré mo ti jáde tán káwọn security tó rí gbà. kí ni tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Sùwé wọ́n ló gbé oògùn olóró kò gbé oògùn olóró ẹni tó súnmọ́ bàbá Sùwé pẹ́típẹ́tí lórí ọ̀rọ̀ yìí nítorí pé ìgbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ àhesọ ọ̀rọ̀ là ń gbọ́ káàkiri ayé àhesọ ọ̀rọ̀ wọ́n ló yàgbẹ́ wọ́n ní kò yàgbẹ́ ẹ bá mi lọ wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. bàbá ṣé lóòótọ́ ni bàbá Sùwé gbé cocaine. ìlú tí bàbá Sùwé travel lọ tán fi mú pé bàbá Sùwé ṣe ń travel is a frequent traveller tó yẹ kó máa ń travel dáadáa tẹ bá wo gbogbo pálí ẹgbà tó wà láyé pálí ẹkún ó ti lò bí pálí bíi mẹ́wàá tí ó ṣe ká ó lè níwà tiẹ̀ ṣùgbọ́n fún drug. ẹ káàbọ̀ ẹ kú jókòó ẹ kú lé ẹ kú àsìkò yìí gbogbo ojú tó ń wò mí ní wákàtí mo kí yín o ẹ kú jókòó. ẹ ṣeun gan ojú yín ò dẹ̀ ní fọ́ o àmì àṣẹ Ọlọ́run àwa náà tẹ́ ẹ̀ ń rí Ọlọ́run ní fọ́ wa lójú o àmì àṣẹ àwa lá máa wá ẹ̀yin náà ládẹ́ máa bá ẹ kú kalẹ̀. lákọ̀ọ́kọ́ orúkọ mi ni Yomi King èyí tí gbogbo ayé mọ̀ sí Ọ̀pẹ̀bẹ̀ lónìí the one and only disabled ngbà kan I'm able man now so mo lè rìn mo lè dápá mo lè gbẹ́sẹ̀ nsìn orúkọ mi ni Yomi tí gbogbo ayé mọ̀ sí Ọ̀pẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí n ṣe sọ fún yín mo jẹ́ ọmọ ìlú Èkó stroke Abẹ́òkúta tí wọ́n ń pè ní Ẹ̀gbá ìyá tó bí bàbá mi ìyá bàbá mi ọmọ Abẹ́òkúta ni wọ́n bàbá tó bí ìyá mi ọmọ Abẹ́òkúta ni ṣùgbọ́n bàbá tèmi tó bí mi gangan ọmọ Èkó ni wọ́n so bó ṣe jẹ́ nìyẹn láti kékeré tí wọ́n ti bí mi wọ́n bí mi sí ìlú Èkó ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọdúnfà lẹ́kọ̀ọ́ stroke Òkèpòpó Ọdúnfà stroke Òkèpòpó nítorí Òkèpòpó yẹn ni church kan wà níbẹ̀ tí wọ́n bí mi sí ní yíyàtọ̀ bí mi sí lẹ́yìn ìgbà kékeré yẹn tá wà ní kékeré mo jẹ́ olólùfẹ́ tó máa ń wo eré apanilẹ́rìn tí dẹ̀ nífẹ̀ẹ́ eré apanilẹ́rìn dáadáa láti kékeré mo lọ sí ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ilé ìwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ ní W.J. David Memorial Baptist School ìyẹn ní Broad Street lẹ́kọ̀ọ́ nítòsí hospital General Hospital kò jìnnà sí General Hospital rárá kò jìnnà síbi tí wọ́n ń gbé òkú sí yẹn bí ẹni school yẹn wà ní jẹ́tòsí General Hospital náà gbogbo ẹ̀ so ibẹ̀ ni mo ti ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní W.J. David yẹn ìgbà tí mo parí ẹ̀kọ́ kẹfà mo lọ sí LHS High School that is Láfíàjì High School ìgbà tí mo wà ní Láfíàjì High School kó tó di pé mo lọ sí Láfíàjì High School yẹn ní class 1 form 1 nígbà yẹn èmi jẹ́ olólùfẹ́ òṣèré láti ilẹ̀ ta ni mo dẹ̀ nífẹ̀ẹ́ bíi bàbá wa Bàbá Sàlá tí gbogbo ayé mọ̀ àwọn ni mo nífẹ̀ẹ́ jù gbà yẹn torí eré apanilẹ́rìn náà máa ń ṣe kò sígbà tó ń bá bẹ̀rẹ̀ eré wọn gbà yẹn yàgò tẹlifíṣàn ìpọ̀ báyìí tí n bá ti gbọ́ pé aláwàdà àti dé kìnnìkan gangan mi lọ sí di tẹlifíṣàn yẹn so tí n bá wo bàbá yẹn wọ́n máa ń wù mí pé kí n dàbí Bàbá Sàlá àwọn wọ́n mi kí mi náà máa pààyàn lẹ́rìn ṣùgbọ́n kò ìdílé tiwa ìdílé kìrìsìtẹ́nì ni wọn gbọ́ ọmọ láàyè débi tí wọ́n sọ pé ó lọ ṣeré onítàgé àbí ṣeré kan tó tún yàtọ̀ sí eré orí ìtàgé wọn gbà wá láàyè rárá bàbá wa burú díẹ̀ wọn tẹ́ ń fẹ́ gbọ́ pálapàla gbogbo ìgbà tí mo fi ń lọ sí skul yẹn ti fi bẹ̀rẹ̀ class 1 yẹn náà tún ti fi mí sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ mo kọ́ iṣẹ́ àwọn tí ń tẹ̀wé tí ń tẹ oríṣiríṣi stíkà ní ìwé ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn là ń tẹ̀ so ìgbà tí mò ń bá dé láti skul ni màá ṣẹ̀ṣẹ̀ gba ibi iṣẹ́ lọ tí mò ń kọ́ àlọ́ra ìwé ní
àwọn ṣé kíní la fẹ́ rà ní báǹkì ní oríṣiríṣi ìwé wọn ní orúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ́ ń gbà yẹn tá a máa rà tá a máa lọ rù tó máa ṣe wá gate to pieces ká tó lọ sí the printing kan tó print ẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe printing iṣẹ́ yẹn a ṣe yẹn lọ títí ṣùgbọ́n kí n tó ṣe tán ní secondary school ni mo ti ṣe tán ní di printing gbogbo ìgbà yẹn ni mo ti ń jí lọ sọ́dọ̀ ẹ̀kan orin kan tó ń jẹ́ Túndé Ìbítáyọ̀ onítíátà ní ládùúgbò wa Túndé Ìbítáyọ̀ yẹn jẹ́ ọmọ Kwara State àwọn náà ń ṣe tíátà nígbà yẹn náà bẹ̀rẹ̀ ilé Jákàndé tí wọ́n ń kọ́ àwọn ilé Jákàndé tí wọ́n tà káàkiri fáwọn èèyàn ní local houses gbogbo ìgbà yẹn ni wọ́n ń kọ́ àwọn ilé yẹn lọ́wọ́ so ìgbà tí wọ́n rí àyè níbi tí wọ́n wà tó ti ń ṣe rehearsal ìyẹn ní Sura Market lẹ́kọ̀ọ́ gba ẹran ni wọ́n ń tà ń Sura yẹn tó common jù nínú ibẹ̀ náà ti ń ṣe rehearsal ọ̀gá tí wọ́n gan wà nínú agbo yẹn bàbá yẹn jẹ́ bàbá ayé là á gbé ọ̀dọ̀ bàbá yẹn làwọn ti train táwa wá train lọ́dọ̀ bùrà Túndé yẹn bùrà Túndé yẹn ló ń train wa gbà táwa rí àyè níbi ilé Jákàndé àmúvù wá sí ilé Jákàndé ní Adéníjì ibẹ̀ láti máa ń ṣe rehearsal tí mò ń lọ yẹn mò ń jí lọ ní o mi tó dágbére fún wọn lé pé mo fẹ́ lọ sí rehearsal o meanwhile ilé iṣẹ́ náà máa ní lọ after school wọ́n ti mọ̀ pé máa lọ sí di printing ṣùgbọ́n tí bá tún kó ní printing mi tún lọ sí di theatre wẹ́rẹ́ ṣùgbọ́n kò sígbà tí wọ́n bá polówó pé Baba Sàlá ní show ní Glover Hall máa rí pé mo lé mọ́tò wọn tán fi ń polówó yẹn mú ṣáà ni pẹ̀lẹ́rẹ́ ẹsẹ̀ torí iṣẹ́ tó wù mí iṣẹ́ yẹn wù mí gan ìjọ kan wà tán ní Baba Sàlá fẹ́ show stage show ní Glover Hall mo ní mo máa mọ bàbá ilé ni ààrẹ lọ́bi iṣẹ́ ń jọ yẹn láti lé ní ọdún fáyẹn ni mo ti tẹ̀lé bọ́lẹ̀ kájà náà ń lò gbà yẹn mọ́tò ní pákó lẹ́yìn lọ́ bẹ̀rẹ̀ sí ní lùlù náà ń jó gbùrùgbùrù gbàngbàngbà gbogbo bí tó polówó dé ni mo bá wọn fẹsẹ̀ pẹ̀lú mọ́tò eré màá gán mọ́tò wọn gbà mí ẹ mọ̀ wọn ò ní sọ̀rọ̀ àwọn náà ń láìkẹ́ pé káwọn èrò máa pọ̀ lẹ́yìn ọkọ̀ wọn níwà Baba Sàlá ò sí mẹ́ àwọn ọmọọṣẹ́ náà ń polówó kiri wọ́n máa fún yín ní handbill tẹ máa wò pé àwọn fẹ́ ṣe show báyìí so kí ni ẹwọ́n wù mí débi pé ìjọ tó wá ṣe show yẹn mo wà lẹ́nu ọ̀nà gate yẹn títí mi ì rí bí wọlé torí mi ì rówó ra ticket mo rówó ra kankan mo tún gbà ká mo padà wá sílé díẹ̀díẹ̀ mo ṣáà ń bá eré àníyàn yẹn lọ mo wá dictate pé ẹnìkan wà ní street kejì tí mo pè ní òkè pòpó yẹn fún wa which is Babatunde Omedina àjọ ń gbé tòsí ara wa ni tèmi ò dẹ̀ tá a súnmọ́ra wa ṣùgbọ́n tòsí kan náà bí street kejì sí ọdún fáyẹn so ọ̀gá mi ti máa ń kọ́ rehearsal yẹn lọ́dẹ̀ mo wá pè ní ọkọ̀ mi ní ká máa pọ̀ fọ̀ ká máa pe ọ̀fọ̀ bí àwọn Fádèyí olóró bí àwọn Abìjà èmi ò nífẹ̀ẹ́ sí ìgbà yẹn kò tẹ̀ tí sí tó ń jẹ́ Abìjà pẹ̀tù Fádèyí olóró ti wà kí wàá ṣe Fádèyí tí tó jólóró tó ṣaláìsí èyí tó wà tẹ́lẹ̀ ní Fádèyí tàkọ́kọ́ so ìgbà yẹn a máa wò pé èmi ò lè máa kíra mọ́ ọ̀fọ̀ sórí bíi tàwọn Fádèyí yìí o kò mọ́ mi lára torí ọ̀tọ̀ ni máa kọ́kọ́ lọ sí di school láàárọ̀ bá tún kó school máa lọ sí di printing ìgbà yẹn lẹ tún máa kọ ìwé fún wa pé ká máa kíra mọ́ ọ̀fọ̀ nínú ìgbà yẹn dẹ̀rẹ̀ HM àwọn ayé òtí rí báyìí àwọn ẹlẹ́bẹ̀ òru mascara àwọn náà wá ń gbé àwọn ìdọ̀tí wa tá a bá yà kiri ó lè wà nù toilet kó bẹ̀rẹ̀ sí inú gbẹ́nú òórùn burúkú yẹn so wà á tún máa kíra mọ́ ẹlòmíà ti tó akànlẹ̀kùn gbàgbàgbàgbàgbà because kò ṣeé ṣe ń ta so bí ṣe ní mi nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí nìyẹn so brother yẹn wà wọ́n pa ó dẹ̀ ló like iṣẹ́ acting ní mo like acting but not eléyìí àwọn tí ń panilẹ́rìn ni mo fẹ́ brother yẹn ò dẹ̀ ń ṣe eré apanilẹ́rìn ká kọ story gbogbo ìgbà tí mò ń sọ yìí bàbá wa Fẹ́mi Phillips wọ́n wà láyé ìyẹn ọkọ ìyá Rainbow gbogbo wọn wà gbogbo ìgbà tá à ń ṣe eré máa tún lọ wo rehearsal tiwọn yẹn but the same thing ni pẹ̀lú rehearsal tiwa ní tó kàn yàtọ̀ ni pé àwọn ti jẹ́ ọ̀gá fúnrú àwọn ọ̀gá tiwa máa padà so nígbà tó wà ní èèyàn kan dẹ̀ wà ní tòsí ọ̀dọ̀ ilé yín bẹ̀ yẹn o tó ń ṣe kọ́mẹ́dì ní tòsí ilé mi ó ní kí n lọ bá ó ní Túndé lórúkọ òun náà ó lóun á fún mi ní àdírẹ́sì ibi ilé ẹ̀ kí n lọ bá ní Túndé àṣẹ tí mo mọ̀ dáadáa ti máa ń kí kọjá ní mi tẹ̀ so wọ́n ti gbà tí mo máa ń kọjá lọ mo máa rí pé
èèyàn kan wá nílé ẹni tó ń béèrè ilé ẹ̀ nìyẹn. Luckily for me òun náà wà ń tà. Bá yà ń bá kí n bá ní ẹ̀ka sọ̀rọ̀ nǹkan bá ní ó ti tójọ́ mẹ́ta kan tí mo ti ń wá o. Wá ní ṣé ò sí bá ní báyìí báyìí ó wù mí kí n máa ṣe comedy. Wá ní ó bá kú sẹ́rìn. Ó ní ṣé mo ti ṣeré tẹ́lẹ̀ mi ní mo wà lọ́dọ̀ ẹni báyìí 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 ó dẹ̀ mọ̀. Wá ní okay àwọn máa ríra l'Alákòóró ibẹ̀ náà ti máa ń meet fún meeting nígbà yẹn ìyẹn Alákòóró ní Ìdúmọ̀tà. So ìgbà yẹn l'Alákòóró gbà yẹn ẹ̀ṣẹ́ kankan table tennis kò sí sport tí wọn kì í ṣe ní Alákòóró. So ó ní a máa meet bàbá Maggi gbogbo àwọn èèyàn actor tí mo mọ̀ láyé through Alákòóró yẹn through rehearsal káàkiri tá à ń ṣe káàkiri ló jẹ́ kí n mọ̀ wọ́n gbà yẹn. So bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tá a bẹ̀rẹ̀ náà kò tíì sí nǹkan kan rẹpẹtẹ fún bàbá Sùwé gbà mí. Nígbà táwọn ò tún ráyè ṣe rehearsal mọ́ wọ́n wá síbi tá a ti ń ṣe rehearsal níbi ilé Jákàndé yẹn wọ́n create chance ibẹ̀ mi náà wá ń bá wọn ṣe rehearsal bí ṣe di pé mo dọ́dọ̀ bàbá Sùwé nìyẹn. From Babátúndé Ìbítáyọ̀ to Babátúndé Omídínà ìyẹn ọgbọ́n á di ọ̀gá mi ìyẹn bàbá Sùwé tí gbogbo ayé mọ̀ sí bàbá Sùwé nísìn. Gbogbo ìgbà tí mi wí dáàdì mi ò tí ì mọ̀ rárá pé mò ń ṣe tíátà ṣùgbọ́n mò ń lọ ṣe rehearsal lẹ́yìn. Ṣùgbọ́n brother tí mi tẹ̀lé ìyẹn fẹ́ràn kó máa play ball ó lè lọ gbá ball anytime. Ó wá dijọ́ kan bí wọ́n ti wò kó ti yẹ kí n délé mi délé meanwhile mi mọ̀ tí ń ṣe fún brother mi ó ti wá lọ sí rehearsal tó rálẹ̀ la máa ń sábà ṣe rehearsal yẹn. Ẹ bá mọ Èkó gbà kan wọ́n máa ń rìn mọ́jú l'Èkó ni kò sẹ́nìkan tó ń díyàn kan lọ́wọ́ Èkó a máa ṣe fàájì mọ́jú ni. So mo ti wá lọ sí rehearsal kí n tó dé láti rehearsal mo ń lọ sí nǹkan bí to 10 àbí 9 something ṣá. Máa wọlé bá ṣe dáàdì ti mọ̀ wọ́n bá bí mi gbọ́ ló ti lọ látàárọ̀ àwọn ti pé ọ̀gá mi bí iṣẹ́ àwọn ti débẹ̀ kò sí fóònù báyìí land phone ló wà àwọn kìnìkìnì kan náà ń lò láyé ìgbà yẹn land phone tó máa ń fọwọ́ yí báyìí. Èèyàn kan péré ló nínú gbogbo àdúgbò wa mẹ́ẹ̀ ibẹ̀ náà máa ti ń pè pé àwọn ti lọ àwọn ti pè ò sí ẹni tó dá wọn lóhùn wọ́n ga àwọn sọ́pà àti kúrò láti 6 láti kúrò ní ibi iṣẹ́ mi ní mi ní bẹ́ẹ̀ òótọ́ mi ṣàfẹ́ máa wá rọ́pa wọ́n fi mí lẹ̀ láì mọ̀ pé ìyàtọ̀ fẹ́ fi jẹ mí di ọwọ́ òru. Nígbà tí mo sùn tí mo ti gbàgbé àti sùn mo kàn bá ọwọ́ mi tán ti dé ni wọ́n ti dé ọwọ́ báyìí wọ́n ti dé ẹsẹ̀ wọ́n dẹ̀ ní special ruler kan táwọn fi ń nà wá oh God tán bẹ̀rẹ̀ ruler yẹn pàápàá ló ta méjì máa jí báyìí mo rí pé kò ṣeé sáré mọ́ ó farabalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ lọ òun náà fúnra ẹ̀ tó mú mi dání pé ó ní lọ́sẹ̀ wọ́n nà mí tán bí ṣe bẹ̀rẹ̀ sí ní tú àṣírí òun náà yẹn pé òun náà máa ń lọ play lébùté kíníkan wọn nínú o report ẹ̀ fún òun rí kíníkan kankan àti pé bọ́ọ̀lù eré ìdárayá ni bọ́ọ̀lù bọ́mọ bá mọ bọ́ọ̀lù play á di èèyàn ńlá ní mo ti gbọ́ wọn náà mi ń jọ yẹn ṣe faramọ́ ṣùgbọ́n ohun tó ń wùyàn mo continue mo tẹra mọ́ rehearsal mo bẹ̀rẹ̀ sí ní ṣe rehearsal pẹ̀lú bàbá Sùwé lọ. Ó wá dijọ́ kan wọ́n fẹ́ ṣe rehearsal fún wa ní NTA Channel 10 ní Òkun. Yíyà tí mo sọ yẹn mo ti ń bá wọn ṣe rehearsal tipẹ́ a tún ti move kúrò ní Adéníjì yẹn a tún ti bọ́ sí Gbàǹgbóṣe. Wọ́n náà nídìí àwọn èèyàn comedian tó máa fún ní 13 episode so wọ́n wá slot ẹ̀ èyí tó máa fún ní 3 ẹni tó máa fún ní 4 ẹni tó máa fún ní 4 episode àbí 3 episode wọ́n náà àwọn comedian tó fẹ́ fún wọ́n wá ní kí wọ́n ṣe rehearsal comedian dẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ inú wọn náà lẹ́múlẹ̀wù wà àwọn Black Wab ibẹ̀ lájírébi wà ẹ̀múlẹ̀wù Black Wab ọ̀dọ̀ àwọn ajírébi nìyẹn àwọn bàbá sọ́ọ̀nù wọ́n pọ̀ bẹ́ẹ̀ irú èmi bàbá Sùwé àwọn déǹtọ́ àwọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣàpè irú wa níwáyé kan tó rìkọ́ọ̀dù bàbá Sùwé àwọn kan rìkọ́ọ̀dù lọ́wọ́ ń jọ yẹn nínú Channel 10 Village Headmaster wọ́n máa ń kan stage fún wọn nígbà yẹn nínú NTA 10 ní beach nígbà yẹn so wọ́n rẹ̀ ká wa lọ sókè fún rehearsal gbogbo group wa rẹ̀ tí wọ́n bá pé tán no ká tó lè rí group tó máa rọ̀ wá ńgbà yẹn ní comedy no. Meanwhile tó ń ṣe role tèmi ń play ńgbà yẹn tí mo wá ń play nígbà tó ń kú wọ́n ń pè ní Kesto tẹ bá wo àwọn fíìmù àwọn Indian fíìmù ńgbà yẹn wọ́n máa ń pè yàn kan Kesto bẹ̀ tó máa ń pààyàn lẹ́rìn tó máa ń ṣe oríṣiríṣi ó máa kàn dá wàdà tiẹ̀ bolẹ̀ so òun àti bàbá Sùwé náà jọ ń run comedy nínú group yẹn ó wá kú bíi
10 minutes kan pè wá wọ́n kàn déédéé wá kẹ́sító tì ní a rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ rehearsal fáwọn producers Bàbá Sùwé wá bẹ̀rẹ̀ sí ní dààmú pé báwo ló nìkan ṣe fẹ́ ṣe comedy tó máa accept tó máa gbà wá bí àwọn lè fáwọn náà bíi 3 episode àbí 4 so wá kàn á bá mi àti kẹ́sító yẹn dẹ̀ jọra bóyá wá bá mi nìyẹn pé ìwọ tó máa ń wá rehearsal látijọ́ yìí ṣó lè perform tí kẹ́sító ṣe mi ní oníṣẹ́ mo ṣú ọ̀mí ní oníṣẹ́ mo ṣú ọ̀mí ní oníṣẹ́ bí mo rí rehearsal iṣẹ́ táwọn gbé wa mi ní mo rí náà bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbà tó ń pè wá báyìí èmi mi náà ṣe kì láyà mi ga sókè first time tí máa lọ sí ru outing bẹ́ẹ̀ la bá bẹ̀rẹ̀ rehearsal ẹ̀ ní tí mo kàn rí pé àwọn producers wa tó wá rìkọ̀dọ̀ wọ́n kàn ń gbé ẹ̀rín ni torí mi Bàbá Sùwé bí kẹ́sító yẹn ló ní ṣe ìyẹn dẹ̀ ń ṣe bí ọlọ́wọ́ kan ẹsẹ̀ kan bí mi náà ṣe continue nìyẹn ó wá change orúkọ tèmi sí Ọ̀pẹ̀bẹ̀ mi ò jẹ́ kẹ́sító mọ́ bá ṣe jọ ṣe rehearsal mẹ́ẹ̀ in fact wọ́n kàn fún wa 4 episode máa ń gbé kí ni mo ṣe but mo rí pé no mo fún Bàbá Sùwé ní extra work láti ṣe tó láti play along with me àwájọ wa ń ṣe kí ni ẹ̀ tó yẹ pé wá dà pé mo ti ń ṣe tipẹ́ díẹ̀ bọ́yìn fún wa ní 4 episode yẹn nínú ẹ̀ wá dùn pé kì í má wọrí láti gba ẹ̀mí ṣe bẹ̀rẹ̀ sí ní act Ọ̀pẹ̀bẹ̀ lọ nìyẹn but kẹ́sító yẹn àṣebi tó sá lọ nípa wọ́n fẹ́ san sálárì fún níbi tó ti ń ṣiṣẹ́ òun ń ṣiṣẹ́ pẹ̀lú General Hospital nínú àwọn technical kí ni wọn tó ń manage ibẹ̀ ló ń ṣiṣẹ́ ibẹ̀ tí wọ́n fẹ́ gbowó oṣù ní that day gangan ibẹ̀ ló sáré lọ kóun tètè lọ gbowó oṣù ló jẹ já wálẹ̀ sí NTA pé òun bọ̀ tí ò fi padà wá so àṣà ṣe rehearsal yẹn wọ́n fún wa ní 4 episode làbá wálé nínú wa ń dùn ṣùgbọ́n gbogbo ìgbà yẹn náà nǹkan yìí le àìmọye ìgbà míì tá a bá jí láàárọ̀ tá a bá fẹ́ ní afẹ́ lọ rehearsal gbà tó tún yá gbogbo àwọn òṣèré onítíátà nípínlẹ̀ Èkó àtúparapọ̀ sọ pé National Theatre láti ń lọ ṣe rehearsal lóríṣiríṣi olúkálùkù máa mú bẹ́ẹ̀sì tiẹ̀ tó fi ń ṣe rehearsal láti odindi Èkó ẹsẹ̀ lèmi àti Bàbá Sùwé máa rìn láti Òkè Pòpò àmọ́ bá ṣe máa rìn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tàbá ti dé Ìdúmọ̀tà àgùnrí bridge bọ́ sí Ìjọ́rá ọlọ́pàá from Ìjọ́rá ọlọ́pàá àgbà under bridge ẹsẹ̀ ní a máa wá rìn wọ National Art Theatre látẹ̀yìn àbígbà míì tàbá wò pé a fẹ́ rí owó a fẹ́ gbowó a máa rìn láti Èkó yẹn àárín lọ sí Ọ̀tọ̀ tàbá ti dé Ọ̀tọ̀ àgbà ojú irin àgbà Papa Road àlọ́ bá àwọn Bello nìyẹn tàbá délé ọ̀dọ̀ àwọn Bello láti Tẹ̀bí gbà àwọn Bello ti great Alúwẹ̀ ló wà ń bẹ́ as comedian mọ́ Bàbá Mèrò ti kú Bàbá Mèrò rẹ̀ àti mọ̀ àwọn náà tipẹ́tipẹ́ but Bàbá Sùwé tún súnmọ́ wọn torí ó súnmọ́ family àwọn Òjó Ládépọ̀ yẹn ní side kan díẹ̀ so a lọ bá ọ̀gá Bello dẹ̀ ní champion nínú àwọn actors nígbà yẹn wọ́n dàbí ìgbà tí Ọdúnládé wà ń sìn so gbogbo actor láyé yìí bó ń gbé Òṣogbo ní o Èkìtì ní o Oǹdó ní o wà á rí pé ó máa ṣáà associate mọ́ àwọn àwàdà kẹ́rìkẹ́rì torí wọ́n wà accommodative débi pé ọ̀gá yẹn dá débi pé kò sẹ́ni tó wá inú wọn á dùn lọ lé ni a lọ bá Bello nígbà tó stage kan a tún fi ọ̀gá Bello jẹ adviser group tiwa so from there tá bá ti lọ bá wọn pé kò sówó lọ́wọ́ àrí kankan bàbá yẹn ló máa tọwọ́ bá pò ló máa fún Bàbá Sùwé lówó ló máa tún hùn kankan mímì náà lọ́wọ́ ìgbà míì wọ́n ní club tó ń ṣe ní ọ̀dọ̀ wa ní Èkó mẹ́yẹn ní Àmútọ́ wọ́n pe club yẹn ní ìbílẹ̀ club yẹn ló máa ń wá so tó bá fẹ́ wá sí ìbílẹ̀ club ṣé Àmútọ́ nínú màá rántí street òun wá lẹ́kọ̀ọ́ ìbílẹ̀ club yẹn tó bá wá sí ìbílẹ̀ club yẹn òun ló máa gbé wa wá pẹ̀lú mọ́tò tiẹ̀ ìyẹn 504 nígbà yẹn Peugeot so tí ó bá dẹ̀ gbé wa wá ó ti máa fún wa lówó àwa máa ti lọ kó tó di pé àwọn wá sí wọ́n tún lè ní ká wá bá wọn níbẹ̀ ní club àwọn tó máa ṣe fàájì fún wọn ìyẹn ọ̀gá Bello from there bá ṣe ń bá kiri ni wẹ́rẹ́ títí ta fi rí iṣẹ́ kan gbà ní NTA náà ní ká wá ṣe comedy fún wọn ní àwọn tó máa ń jẹ́ ọlọ́sẹ̀ gbọ́ọ̀rọ̀ nígbà tí mò ń sọ yìí bàbá wa fi kọ́gbọ́n àwọn náà ń ṣe eré ọlọ́sẹ̀ gbọ́ọ̀rọ̀ fún NTA bọ́n ìpa wa ní àwọn Rẹ̀mí Láwánsìn àwọn eléré ìgbà yẹn tí mo sọ pọ̀ náà àwọn tí mò ń pè yìí wọ́n ti di ẹni àná
Ọlọ́run bá tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀ bá ṣe tún bẹ̀rẹ̀ nìyẹn. Àìmọye comedian tán tún test Ọlọ́run tún fún wa ṣe lólúborí wọ́n bẹ̀rẹ̀ sí ní record ọba ìbẹ̀rẹ̀ ní kéèké ni. And before then ẹ má gbàgbé pé à ń ṣe iṣẹ́ pẹ̀lú LTV náà ìyẹn Channel 8 kó tó di pé ó jóná kó tó di pé wọ́n kọ́ ibi tí wọ́n wà ń sìn. So gbogbo ẹ̀ bó ṣe rò pọ̀ nìyẹn. Ṣùgbọ́n ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ pé ibi sùn ló pọ̀ o. Àwa dúpẹ́ lọ́jọ́ Ọlọ́run pé gbogbo ohun táwa fara dàgbà ẹ̀ ń ló dorúkọ lóde táyé wa mọ̀ wá pé lágbájá báyìí ọ̀pẹ̀bẹ̀ eléyìí Baba Suwe àdúpẹ́ fọlọ́run. True ẹ̀rín kéèké yẹn ó wá boost wa débi pé kò sí ọ̀sẹ̀ tó máa ṣe ẹ̀rín kéèké gbogbo tá máa dá ni ó máa dá ni tó bá dá tán tá bá máa jáde báyìí tá máa rìn street èrò ládùúgbò wa tá máa jáde báyìí nígbà tí àwọn bàbá mi bẹ̀rẹ̀ sí ní rí i pé àwọn èèyàn ń pariwo orílẹ̀ bàbá ọ̀pẹ̀bẹ̀ ní ẹlé wọn ní ẹ kíní kankan gbà ẹ̀nà tó fi mílẹ̀ kí n máa ṣe tíátà o ṣùgbọ́n gbà tí kò sí ìyá mò ń jẹ bí ìgbà tí yàn ń jẹ pọ̀nmọ́ Ọlọ́run ní jẹ́ àjìyà. Àmì àṣẹ Ọlọ́run. Ẹ ṣeun gan-an. A rí pé ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò tí ẹ ń rìn. Ṣùgbọ́n ìbéèrè kan tí màá kọ́kọ́ béèrè ni pé bàbá ẹ má bínú pé mo fẹ́ béèrè ìbéèrè. No. Torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà tí mo máa ń bá sọ̀rọ̀ tó tiẹ̀ jẹ́ àwọn àgbàlagbà àti nígbà wọn tó tiẹ̀ ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sìn tí bá bẹ̀rẹ̀ pé ìlú wo ló ti wá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń sọ pé Abẹ́òkúta. Bàbá ṣé Abẹ́òkúta gangan ni tíátà ti bẹ̀rẹ̀ ni? Kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó máa ń sọ̀rọ̀ nípa entertainer worldwide kò sí ìlú tó lè fọwọ́ rọ́ Abẹ́òkúta sẹ́yìn nípa àwọn entertainer olórin ni o eléré ni o oníjó ni o kò sí tó ń ṣe nípa entertainer worldwide tí ẹ̀ ní bá àwọn ọmọ Ògùn ń bẹ̀ wọ́n máa ń kópa tó pọ̀ kò sí pé kò sí ìlú míì ń bẹ̀ o ṣùgbọ́n àwọn ọmọ Ògùn generally wọ́n á wà nù entertainer àwọn náà pọ̀ jù bẹ́ẹ̀ látòrí ṣé Ògúndé ní ká sọ ni they are from Ogun State ṣé ká sọ bàbá wa Ògúngbè ni from Ogun State wọ́n pọ̀ bẹ́ẹ̀ tábà ní ká máa mention lọ Ogun State àwọn ọmọ tó ń tẹ̀ tún ń ṣọ́ ọmọ Ogun State Ogun State ti gbà tọ́ tó ń sọ wọ́n di ọmọ àwọn náà tún lórúkọ nù ìlú yẹn tó yẹ kí wọ́n wá di ọmọ gbogbo ayé torí tó bá ti di lórúkọ ó ti dá ọmọ gbogbo ayé òun ṣe ọmọ ìlú kan mọ́ ọmọ gbogbo ìlú ni mí so ọmọ gbogbo ayé ni wá. Ẹ ṣeun gan. Bàbá ó ní nǹkan tí màá fẹ́ kẹ́ bá wa tọ ìmọ́lẹ̀ sí. Bàbá tá bá ní àwọn owó gangan ló jẹ́ bíi founder eré orí ìtàgé àwọn owó gangan lẹ́yìn mọ̀ àbí tí ẹ bá nínú tàn ní pé àwọn ẹni yìí gangan àwọn tá bá ń tọ eré orí ìtàgé tó bá sí àwọn kò lè sírú àwa báyìí àwọn owó lẹ́yìn máa dárúkọ tẹ́yìn mọ̀ gẹ́gẹ́ bíi pé àwọn ló ṣẹ̀dá eré orí ìtàgé. Àti mo sọ lẹ́ẹ̀kan náà látòrí àwọn bàbá wa Ògúndé lọ bẹ́ẹ̀ àwọn bàbá kan wà nígbà yẹn tó yẹ pé àwọn ò láǹfààní àwọn bàbá onímọ̀lẹ̀ wọ́n pọ̀ àwọn yẹn ti pẹ́ wọ́n ti lọ àwọn Dúróládé pọ̀ wọ́n ti pẹ́ wọ́n ti lọ àwọn bàbá wa kóòtù àṣìpà kí wọ́n ń pè wọ́n màá rántí orúkọ wọn ọ̀dọ̀ wọn ní bàbá wa Ndé ti kú ò màá rántí orúkọ wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá Sàlá gbogbo àwọn bàbá yẹn tó ti pẹ́ ń di iṣẹ́ yẹn àwọn làwa mọ̀ pé àwọn náà ní iṣẹ́ o àwọn làwa wò tá a fi jẹ́ àríkọ́ṣe fún wọn tọ́lọ́ tó máa gbá wa náà kó tó fún àwa náà lórúkọ àwọn bàbá yẹn ti pẹ́ ń di iṣẹ́ gan ni ṣó Òjó Ládépọ̀ ni Dúró Ládépọ̀ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lọ súà mo sọ ọ̀kan kan sí mi ní Ọ̀gá Bello ẹwà àtìgbà tó ti ń pè wọ́n lọ́gà táwa náà dẹ̀ tún pè wọ́n lọ́gà títí di èní wọ́n dẹ̀ ìwà bẹ́ẹ̀ so Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe ọ̀gá wa ni mo dé gbà fún wọn anywhere anytime any day èyàn ni ẹ gbogbo ọmọ tó jáde látara wọn àwọn náà wọ́n progress tó bàbá yẹn ṣe dáadáa gan mọ́ àwọ̀ eléré táwà ní Èkó ń bì Ọ̀gá Bello kò sí eléré náà ṣáwọn bàbá wa Jimoh Aliu làbẹ́sọ tó ń bá wà ní wọ́n ń bọ̀ lọ́wọ́ máa dọ́dọ̀ Ọ̀gá Bello láti tẹ̀ kò sí eléré tó máa travel wá láti ìlú òkè tó ní dọ́ àti tẹ̀bi tí bàbá wa ń dé ní ká sọ ni àbí bàbá wa Ẹ̀dá Onílé Ọlá kò sí ó ti adímájà ṣọ̀ngàn kò sí eléré náà
bàtà máa ń jà tí wọ́n máa ṣe bàtà wàhálà ẹ̀rí púpọ̀ náà ọmọ àwàdà kékeré òun náà lò so wọ́n pọ̀ mí lọ́la fẹ́gàn sọ kọ́lọ́mbà àfọ̀rùn kẹ́ àrùnmi rẹ̀ wọ́n pọ̀ artistic pọ̀ gan wọ́n pọ̀ ṣé bàbá wa ọkọ̀ ṣáájẹ́ la fẹ́ sọ ni ọkọ̀ ṣáájẹ́ àwọn náà ti pẹ́ gan nídìí tíátà àwọn gangan ló yẹ kí n tiẹ̀ jọ nítorí ilé wọn náà tún jìnnà sílé wa Ìtàfájì lọ́dọ̀ wọn gbà ẹ̀ ọkọ̀ ṣáájẹ́ bàbá Balógun so wọ́n pọ̀ eléré pọ̀ lẹ́kọ̀ọ́ gan tó jẹ́ eléré tó ń pẹ́ Ẹmúlẹ́wù bàbá Sùwé bàbá Kòǹgí bàbá wọ́n pọ̀ Fálà eléré pọ̀ o gbogbo àwọn Fálà tá à ń sọ ẹ̀sẹ̀ táwọn bàbá Sùwé làwọn yẹn o gbogbo àwọn tá a kọ́kọ́ sọ yẹn sínú gbogbo wọn o àwọn ọ̀gá àwọn òbúdá Yínká ní ká sọ ni Yínká Quadri wọ́n pọ̀ bẹ́ẹ̀ bí a Jaguar ní ká sọ Jaguar náà tún lọ́ga wọ́n pọ̀ ló rẹpẹtẹ mélòó ní ká sọ ẹ ṣeun làwọn ń sìn wọ́n pọ̀ mí ní ká yí wọn tán. ẹ ṣeun gan bàbá ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbé ti ìrìn àjò orí ìtàgé yẹn ká yìí gbé kalẹ̀ ká tiẹ̀ sọ nípa ẹ̀yin gangan torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà ń ta èèyàn díẹ̀ ló lè sọ pé irú èèyàn báyìí ni àwọn bàbá wa jẹ́ irú èèyàn báyìí lẹ jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ bá ya sinimá àwọn ipa tẹ́ bá kó ń bẹ̀ ni ẹlòmíì fi máa ń jọ́ọ̀jì gbà torí báyìí ló ṣe rí báyìí ló ṣe máa rí lójú ayé meanwhile iṣẹ́ ọ̀tọ̀ personal life ọ̀tọ̀ iṣẹ́ tí oníkálukú ló dẹ̀ níṣẹ́ tó ń ṣe téèyàn bá dẹ̀ dé iṣẹ́ ipa tí wọ́n bá ní tí ọ̀gá èèyàn bá ní kó ṣe òun lèèyàn máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ń try láti understand ní pé iṣẹ́ eré orí ìtàgé professional job àwọn èèyàn kan ni tí àwọn èèyàn kan ò bá ṣe kò sí ọ̀nà míì tí wọ́n lè gbégbà láti sọ pé okay for example let's take for example ṣé mo pé nígbà tí mo sọ mi nígbà tí mo ń lọ iléèwé mi ń lọ yunifásitì mi ń kọ́ tẹ́tẹ́ yunifásitì local way tá a máa ń kọ́ nípa ṣíṣe rìhásà yìí náà mo kọ́ ṣùgbọ́n tó ti wà lọ́kàn mi gbóhùn mi kémi náà jẹ́ nǹkan kan mi ní bàbá Sàlá ni mentor àwọn bàbá Mèrò àwọn ni mentor tí mò ń wò tó jẹ́ àwọn aláwàdà tó ń pa àyàwó alẹ́rìn gbà yẹn kó tó di pé àwọn Jacob and Papa ló lò jáde nǹkan rárá so ṣe bá àwọn Jacob and Papa lọ́dọ̀ àwọn Ajímájà Ṣọ́nà ti kú so bẹ́ẹ̀ yẹn olúkálukú máa train lọ́dọ̀ àyàn kan ó máa kú òun bẹ́ẹ̀ òun náà máa dá tiẹ̀ sílẹ̀ ni so ibẹ̀ yẹn tèmi ń wò tó ń fi jẹ́ mentor wa táwa dẹ́rùndẹ́ yìí ń bá lọ dìsín mélòó la fẹ́ kà ní Adépèlé nínú àwọn iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tí mo kọ́ printing mo padà síbẹ̀ lọ ṣiṣẹ́ yẹn mọ́ títí dé ni iṣẹ́ tíátà ò fẹ́ orogún tó bá fẹ́ ṣe fúlì tó fẹ́ mọ̀ gan o láti vote time ẹ̀ fún pé àṣẹ mo fẹ́ mọ̀ tó bá fi tíátà sílẹ̀ ọdún kan á fi ẹ́ sílẹ̀ ọdún mẹ́ta ṣùgbọ́n tó bá ṣe every time ẹwà àwọn ọmọ wa tó ń ṣe ojoojúmọ́ náà máa improve ṣùgbọ́n wọ́n ti sọ kíní yẹn di kákọ́ọ̀sì nísìnyí Ọlọ́run kó ṣàánú wa àjẹbẹ ṣé mo ti tẹni tó yẹ kó retire I'm not retire mo yín ṣiṣẹ́ o bẹ́ẹ̀ púpọ̀ náà àwọn èèyàn wa wọ́n ti sọ di kákọ́ọ̀sì wọn ojú tó ń bá rí ni ayé dẹ̀ ń jẹ́ Ọlọ́run má sọ wá dẹni àná kò ségbà tó ń pè mí tí mi yé wa kò síṣẹ́ náà o àìsídìí ó wà lára rẹpẹtẹ bàjẹ́bàjẹ́ kò síṣẹ́ náà tẹ́ bá wo iṣẹ́ kankan tó ń pè mí sí tí mò ń lọ bá wọn ṣe tó bá pè mí ó di dandan kí mi náà lọ so dánlá síde digbí o kí n bá rí èèyàn tó sponsor mi gan story ń bẹ ìtàn ń bẹ tó máa jẹ́ comedy series lóríṣiríṣi tí èèyàn lè yà jẹ́ pé ó máa kúnlẹ̀ rẹpẹtẹ so tán dẹ̀ máa gbà táyé máa gbá ìkẹ́ gan ni so mélòó la fẹ́ sọ kọ́lọ́n kó ràn wá lọ́wọ́. àmì àṣẹ ẹ ṣeun gan bàbá kó tó rí pé bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn ni pé mo fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀yin gangan bàbá irú ẹ̀sìn wo gangan lẹ yọ̀ láàyò tí ẹ̀ ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò mọ̀ yín délédélé. ṣe rí ẹ̀sìn mi I'm a Christian mo sọ lẹ́ẹ̀kan ìdílé onígbàgbọ́ mo ti jáde ṣùgbọ́n ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni ìwà yàtọ̀ sẹ́sìn ẹ̀sìn yàtọ̀ sí wà ẹlòmíì lè máa ṣe ẹ̀sìn wọn á ní bí àǹtorípẹ́ sìn tó ń sìn lójú orí ẹ̀ no tẹ bá délé gangan lè máa mọ bí irú èèyàn tó jẹ́ irú sìn tẹ́ ń bọ̀ ń bí ìmúnẹ̀ béèrè láti ibi báyìí tẹ bá máa fi béèrè láwọn èèyàn méjì wá ẹlẹ́sẹ̀ míì gan wà tó máa mú yín délé mi wọ́n ní lágbájá báyìí kí n ṣe ẹ̀mẹ̀ tó máa mú yín débì torí wọ́n mọ̀ mí tó bẹ́ẹ̀ ni mi ń ṣe oníjàgídíjàgan mi ń tó bá lè jọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò ń jẹ́ o tí bá rí pínpín kan yín le jù tó yẹ mi ń kọjá àyè mi ì lè kọjá àyè mi rárá láéláé torí mo mọ ọmọ ẹni tí mò ń ṣe
mo mọ̀ ìdílé tí n ti jáde wá. Ìwọ tó ń bá bí jáde láti ìdílé máa ń fara hàn látara ọmọ pé wọ́n ṣe training home ringing àbí báwo ni wọ́n ṣe ń pè é upbringing tí wọ́n ṣe tó ẹ á hàn lára ẹ níta níbi ìwà ni o níbi ìṣe ni o ní àwùjọ ni á hàn. Kò sí nǹkan ṣe kán lọ bí àwọn ọ̀gá tó ń jẹ́ ọ̀gá fún wa ní tíátà ẹ̀. Kò sẹ́ni tó máa gbọ́ orúkọ mi tó ń sọ pé mo fọwọ́ sọ̀yà pẹ́ kò ní pé mo fi ṣègbéraga o mi lè ti ṣẹ́ lómi o ṣùgbọ́n mo mọ̀ pé kẹ́ tó rí ẹni 3 sí 4 àwọn tó máa sọ ọ̀rọ̀ pé nílé òpin lè pè 2 àbọ̀ lè pè ẹyẹ kan gan pé lágbájá no torí mi ń kọjá ààyè mi mo bí ṣe rọra ń ṣe nǹkan mi gbẹ̀lẹ̀ńkẹ́ tó Ọlọ́run ló lóhun gbogbo ẹ̀dá lè máa struggle. Bẹ́ẹ̀ni ẹ ṣeun gan ẹ ṣeun bàbá lẹ́yìn ìgbà tí ẹ wá di ọ̀gá ara yín tí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ bàbá ǹjẹ́ ṣe rántí sinimá tí ẹ kọ́kọ́ yà yálà tí yín gangan àbí kẹ̀tẹ́ bá ènìyàn ṣe tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ pé dádì tó ń lọ eléré orí ìtàgé ni wọ́n. Lákọ̀ọ́kọ́ mo sọ fún yín pé kì í ṣe eré orí ìtàgé kò ṣe fíìmù ló gbà wá jáde tẹlifíṣàn ló gbé wá jáde. Nígbà yẹn a máa tẹ̀ ń dáṣà gbà yẹn pé èmi máa ń ṣe video star am television stars. Ara àwọn television stars làwọn bàbá wa tí mo ti dárúkọ tí ó sì sí tó ń jẹ́ fídíò. Ṣé bí fíìmù àkọ́kọ́ tó kọ́kọ́ jáde ní Nàìjíríà Ẹkùn tó jáde látọwọ́ Arómiré ó ní first Yorùbá movie tó kọ́kọ́ jáde tó ń dẹ̀ show National Theatre nígbà tí bàbá Ògúndé ò approve pé kán show bẹ̀tẹ̀ wọ́n show ẹ̀ pẹ̀lú system wọ́n show Ẹkùn ó dẹ̀ jẹ lọ. N tó fa káwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní jáde lọ́lọ́kankan tó kálukú bẹ̀rẹ̀ sí ní shoot movie àtàrà Ẹkùn ló ti bẹ̀rẹ̀. So for that èmi ń sìn ìgbà tí ń kọ́ṣẹ́ tí mo ṣe tán àfìjà túká ìmọ̀ àti bàbá Sùwé títí tí bàbá Sùwé fi kú láti jọ ń pera wa kò sí movie tí bàbá Sùwé ṣe láyé tí mi sí ń bẹ̀ látara movie bàbá Sùwé gan kò sí ètò ìṣe tán máa ní ìsọpẹ̀bẹ̀ tá bá ti jọ wà ń bẹ̀ torí mi máa pòwe òun ló máa tú òwe tí mò ń pa gan jẹ́ tó wà lára nǹkan tó fi láì bàbá Sùwé mọ́ torí ìwé ibi tó bá tu gbà báyìí òun ló máa pa àwọn èèyàn lẹ́rìn kó tẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tu náà ó máa ti kọ́kọ́ fẹ́ lù mí pa nínú movie àwọn èèyàn máa ń lò bí wọn ní kí ló dé tí wọ́n ṣe móríyá ọlọ́mọdé móríyá wáyé kí ló dé wọ́n máa ń lù wọ́ all the time báyìí ṣọwọ́ wà tí ọ̀pẹ̀bẹ̀ lè fi jà ṣe máa gbàgbé pé handicap lọ̀pẹ̀bẹ̀ ọwọ́ kan ẹsẹ̀ kan so báwo lè fẹ́ dá ọlọ́wọ́ méjì mú tó yẹ kó dẹ̀ sàn yín gbọ́nlẹ̀ ó máa kọ́kọ́ ti bòmí á fẹ́ lù yàn pa kó tó di pé ó tú òwe ìyẹn gọ́gọ́ dẹ̀ lórí kọ́mẹ́dì ibẹ̀ tí máa sọ ìfaradà tèmi faradà ẹ̀ ṣáṣọ́ mọ̀ sí ń wo ló lè faradà kọ́kọ́ gbá etí ẹ̀ inú movie mi ti rí movie tẹ́ pọ́n ti gbá mi létí bí ẹ̀mí àrùn àgbà ṣubú ó rẹ̀ gbọ́dọ̀ dá padà lẹ́yìn Adéwùsì Gbénga Adéwùsì nìkan ló máa ń sanwó lílù nígbà yẹn àìmọye movie tó máa lu ẹ̀ sàárà lọ́n lù ọ́ ṣùgbọ́n wọ́n ló fẹ́ mọ ohun tó fẹ́ gé níbẹ̀ gé ní tá à ń gé níbẹ̀ náà ju pé bọ́n ṣe ń pè wá lọ́tún pè wá lósìnsìn ìta lórí wà ara àwọn èèyàn tó ń ṣe fún wa ìta náà wà náà ń gba bàbá yẹn náà ti pẹ́ ó yẹ kó ti di báyìí èèyàn kan báyìí ti pẹ́ ó yẹ kó ti di báyìí síbẹ̀ náà àtúnkówó ọ̀hún jọ àtúnṣọ́gùn náà àwọn kan náà tún láwọn olè wọn á jí gbé lára wọn ni àwọn tó ń gbé wa mọ́tò lọ ẹ jẹ́ ká gbàgbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan so mélòó la fẹ́ sọ ìdojúkọ pọ̀ challenges pọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò bá ti gbẹ̀mí lọ struggle ṣe kí ni struggle continue nílé ayé a dúpẹ́ fọlọ́. ẹ ṣeun gan bàbá bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ torí ẹ ti mẹ́nu bà nǹkan tèmi bá dẹ̀ rí pé mò ń bá ènìyàn sọ̀rọ̀ tí wọ́n bá sọ àwọn nǹkan kan gbà mí tó bá ní ká mẹ́nu kúrò èmi ò ń fẹ́ ká mẹ́nu kúrò torí bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ má láìka sọ kó má dín pé tí àwọn èèyàn bá wò ó wọ́n máa sọ pé ní comments ọ̀hún ṣe padà bàbá sọ nǹkan báyìí kí ló dé tí ẹ̀ sọ nǹkan báyìí ó pẹ̀lú nǹkan táwa ṣe máa ń sọ ṣùgbọ́n tẹ bá fún wa lórí ọ̀fẹ́ torí àmọ́ ibi tí àánú wà torí àmọ́ èèyàn tó yẹ pé ó lè wò pé a nífẹ̀ẹ́ àwọn bàbá yìí kí ló dé tí àti ẹ̀rí àwọn bàbá yìí nínú àwọn sinimá tí wọ́n ṣe ń ṣe tó yẹ pé wọ́n fi bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rò pé bóyá tó bá dárúkọ rú àwọn àgbàlagbà wọ́n lè wò pé bóyá wọ́n ṣàìsàn bóyá àárẹ̀ ló dé bá wọn bóyá nǹkan kan ṣàtọ́ ẹ pé wọn ṣùgbọ́n wọn ní understanding ni pé bí iṣẹ́ yẹn ṣe ń rí àwọn tí wọ́n ń pè àwọn ara wọn gẹ́gẹ́ bí nǹkan tẹ́sọ pé wọ́n ti sọ nǹkan yẹn di carcass láàrin ara wọn òótọ́ yẹ ni mo ṣe fẹ́ ká sọ àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn ò mọ̀ nípa yín gangan gẹ́gẹ́ bí nǹkan tẹ́sọ bàbá máa fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ mọ́tò yẹn gangan bàbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ torí
nígbà tí èèyàn páàkì mọ́tò àbí èèyàn ra mọ́tò tó dẹ̀ dijọ́ kejì tó pé ibi báyìí kó dẹ̀ wá dín pé bàbá báwo ni nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan. ṣe rí ọ̀rọ̀ yẹn ó ti ṣe díẹ̀ torí tí wọ́n bá rántí Ọlọ́run ní jẹ́ kí tó ń jẹran kí yíyan kan lójijì. àwọn àgbà kan máa ní tó máa kàn léyàn kan kí ni ó fi jẹ eegun kó dáa. irú for example ó lójú àdúgbò tá a lè lọ ńsìn tá a bá lọ ìmí wọn á pariwo ọkọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wọn bá rí ẹ nídìí wípé ṣe yẹ kán rí ẹ àpọ́nlé yẹn á dínkù. ìwọ tó ti ń rí tó ń gbé mọ́tò ẹ kọjá fún ó dẹni tí nǹkan tún ṣẹlẹ̀ tó wá ń fẹsẹ̀ ṣan kiri. Ọlọ́run kó ṣàánú wa. mọ́tò tèmi ńgbà tó máa fi jí lọ ẹni tó mọni ló ń ṣe ni ẹni tí mo gbé sọ́dọ̀ ẹ̀ gangan pé nǹkan kínkín kan báyìí bàjẹ́ pé kán bá mi repair bí ó ń study mọ́tò yẹn nítorí mo ń lo nǹkan anyhow mo ń lo mọ́tò rough òun gangan lẹni tó tún wá gbà bọ̀dẹ̀ fún mi tó tún wà lára àwọn tó ń jí mọ́tò mi lọ. ẹni náà ọlọ́pàá mú un ṣùgbọ́n ó John Bay mọ́ ọlọ́pàá lọ́wọ́ dèní ààrẹ mọ́ dèní àmọ́ ìlú yìí náà ti jì ìlú táwa ìlú mọ̀wé náà ti jì tẹ bá máa fi béèrè lọ́wọ́ àwọn many of people ní mọ̀wé wọn ni ẹni báyìí ló jí mi ìṣẹ́ tó dárúkọ ẹ̀ torí orúkọ ẹ̀ òun lòun já lùbáríkà ṣùgbọ́n ìpè ló ń jẹ́ fún tiẹ̀. ṣé mẹkáníìkì ló ní tọ̀hún ni. mẹkáníìkì ni. so òun ni mẹkáníìkì. òun ni mẹkáníìkì mi. bàbá ṣé ẹni tí ẹ ń sọ yìí ṣé òun ló ṣètò bí ẹ ṣe ra mọ́tò yìí nígbà tó wà. mọ́tò ti ń rà lórí igbá fúnra mi nìyẹn kan kò ṣètò kankan rárá ọlá àwọn èèyàn ọlá Ọlọ́run ló jẹ́ kí n rí mọ́tò yẹn rà. irú mọ́tò wo ni sà. jíìpù ni. kí n tó lóye mo ti lọ àìmọye mọ́tò sẹ́yìn ṣùgbọ́n n tí mò ń lò lọ́wọ́ ń gbà ẹnìyẹn gbà kó tó di pọ́n jì. so àdúpẹ́ fọlọ́run tẹ́mi bá wà I believe that pé ìrètí yìí ń bẹ. látìgbà tí ẹni ẹ wá ní ó jump bay. ó jump bay ọlọ́pàá filẹ̀. ọlọ́pàá ò filẹ̀ ó sá ni o story ẹ̀ yìí wà ní police station Mòwe mẹ́ẹ̀. ó sá ó dé court. bàbá ìjọ ẹ má bínú sà mo fẹ́ ká ra sọ̀rọ̀ yìí torí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ẹni ó sá ṣé ọlọ́pàá wọ́n tì í mọ́lé ló sá lé àtọ̀dọ̀ ọlọ́pàá wọ́n tì í mọ́lé wọ́n mú dé kóòtù ló ti join bail kóòtù ló ti sá lọ. ṣé kò ní nígbà tí yóò máa sá lọ wọn ò gba onídùúró ń pé bóyá èèyàn tó máa dúró. wọ́n gba onídùúró fún un onídùúró yẹn náà ṣẹ̀wọ̀n yẹn. ó ṣẹ̀wọ̀n ẹ̀. ó ṣẹ̀wọ̀n torí ẹni yẹn náà àánú ló ní kó òun ṣe at the end of the day mo wà lára àwọn tó tún lọ bá ẹni yẹn bẹ̀bẹ̀ pé kán fẹ́ ni ẹ lẹ̀ ẹni yẹn ò mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe rí ó kàn mọ́ kó máa ń rí kí wọ́n máa ríyàn ní eré àwọn alágbájá báyìí kí ló ṣẹlẹ̀ lòun bá ń bẹ̀bẹ̀ pé kíní yẹn lóòótọ́ true òun ni ó dẹ̀ jẹ́wọ́ pé true àwọn làwọn fi gbé bó ṣe wá sá lọ ó lóun máa gẹ́ẹ̀tì mọ́tò mi wà that is the arrangement tó fi ń bẹ̀bẹ̀ gbẹ̀yẹn tí kóòtù yẹn fi kọ́kọ́ wọ́n kọ́ detain ẹ̀ náà bíi tó wọ́n kọ́ rí pé lóòótọ́ ló jí kíní wọ́n kọ́ detain ẹ̀ bíi 2 months ló fi wà ní prison tó ń gbẹ́jọ́ ẹ̀ wá tó gbà tó máa gbé wá padà gbà yẹn ló fi ráyè John bail so kí ládẹ fẹ́ ṣe sí so from then gbogbo nǹkan ò dẹ̀ rí bó ṣe yẹ kó rí bíi ti tẹ́lẹ̀ ẹ bá wo náírà wa tá à ń ná ń sìn ó ti dìsúwádò sí tá à ń ná tẹ́lẹ̀ owó ń sìn láti lè kó mọ́tò síbi àwọn tó lè ṣàánú ń ṣe o Ọlọ́run kó rán aláàánú sí wa. àmì àṣẹ lọ bàbá ẹ ṣeun gan a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ti mọ́tò yẹn bàbá ǹjẹ́ ẹ ti jáde tí àwọn olólùfẹ́ yín tí wọ́n bùn yín so torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti bá sọ̀rọ̀ tó bá sọ pé àwọn jáde lọ àwọn rí àwọn èèyàn wọ́n bú àwọn so kódà gan àwọn ẹlòmíì pé wọ́n bá àwọn ọjà kíní kan irú àwọn experience wo lẹ ti ní pẹ̀lú àwọn. mo sọ fún yín ní ẹ̀ẹ̀kan mo ní láti Èkó ń gbà mí ẹsẹ̀ la máa fi rìn láti inú mo ti lọ rí táwọn míì ń sọ̀rọ̀ pé àwọn ilé iṣẹ́ lórúkọ tó òun náà rí mọ́tò làwọn ọmọ wọn tó ń ṣe jáde wọ́n wáyé ń lo mọ́tò tó ń ṣe kíní mẹ́ni ọ̀rọ̀ míì tẹ́lẹ̀ mi máa sọ sí wa táyà pé a máa ṣe pípa àgbò mẹ́ni mi dẹ̀ àwọn oníyàn níbi tá a dúpẹ́ dé tá a wà mí ẹlòmíì àtú wá bù wá sópa gbọ́dọ̀ sanwó ká tó lọ bí ni pé gbogbo àwọn làwọn jẹ obìnrin ilé mi àdìdé àròsọ ọmọ ya irọ́ lágbájá ní tó bá dádúgbò mi tán rí ẹ rí wọn àdìdé sí ẹ rí lágbájá ò lè lọ ó di dandan kó mú owó tó bá wà lápò ẹ mẹ́límẹ́lì ìyẹn ò ṣe kà ṣùgbọ́n tó yẹ pé róòlù kàlà ń ṣe ni ó ṣe kán jù kò bẹ̀ torí pé wọ́n mọ̀ pé eré apanilẹ́rìn làwa ń ṣe so tó ń bá bù wá so many times owó náà máa béèrè ẹ fún wa lówó kan àwọn boys máa ní irọ́ o
gbogbo àwọn lẹ ti jẹ tán gbogbo dátà àwọn lẹ ti gbà tán nísìnyí gan dátà mélòó ni ọ̀pọ̀ ẹ̀bẹ̀ fi ń ṣe kíní nísìn síbẹ̀síbẹ̀ wọ́n yìí ń pariwo ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kán gbàgbé orúkọ wa tó yìí ń jẹ́ kán máa rántí wa àtúbọ̀ máa tẹ̀ wá síwájú ẹ̀yin náà ní dẹ́ni ẹ̀yin iléeṣẹ́ yín ò ní dẹ́ni ẹ̀yin láéláé àwa nu nọ́mbà 1 nu iléeṣẹ́ alálùbáríkà ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò tí ẹ ń ṣe bàbá tẹ bá ǹjẹ́ ti kópa nínú eré sinimá tó yẹ pé nígbà tí ẹ kópa yẹn tán tí ẹ wá délé bóyá ipa tẹ kó ń bẹ̀ àbí nǹkan tí ẹ sọ ń bẹ̀ ó wá dà pé bóyá ó fẹ́ máa ṣẹlẹ̀ bákanbákan sí yín lójú ayé ǹjẹ́ ti nírú experience bẹ́ẹ̀ rí. wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan pé eré ìtawà ẹ̀fẹ̀ kápá ẹni lẹ́rìn kò sí nǹkan kan tá a ṣe tó ń ní side effect kankan sí mi àti pé àwọn tó bá lè máa pọ̀fọ̀ tó bá lè máa bọ nǹkan ní nǹkan ẹni ní side irú èmi ń sì kí n mọ̀ mi àdó sọ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ tó yẹ pé mo ti tẹ̀lé láyìn tí wọ́n fẹ́ máa kọ́ mi tẹ́lẹ̀ pé ká pọ̀fọ̀ ó ṣeé ṣe kọ́ lọ́run ti ṣe orúkọ náà báyìí o ṣùgbọ́n ó ṣeé ṣe kójú tún ti rí jù báyìí lọ wọn bá ń tójú rí mu sọ mi ní àfikún mi ní yọkù ntọ́lọ́run bá ṣe fún wa àásọ ntọ́lọ́run bá dẹ̀ ṣe àjẹpùrọ́ mọ́ bàbá tó dá wa sáyé o. bàbá ǹjẹ́ ní ìkankan tó ti ṣẹlẹ̀ sí tó jẹ́ bí ohun má lè gbàgbé tó jẹ́ pé ohun má lè gbàgbé tí mo lè sọ nígbà tó lọ́n kọ́kọ́ ṣe orúkọ tó ń kọ́ ṣó mi lórí tẹlifíṣọ̀n ìjọ yẹn mi ìrírú èrè láyé mi pé ọmọ àwọn ọkọ ríyàn ní tẹlifíṣọ̀n tó ń dẹ̀ wá sí òdìndín léèyàn tó bẹ̀rẹ̀ sí ní lùbẹ̀ gbàgbàgbà àwọn fẹ́rẹ́ ní báwọn fẹ́rẹ́ ní báyìí ni láì ṣe pé àjọjọ́ rẹ̀ tẹ́lẹ̀ ẹlòmíà kan ní ó ní ọmọ bàbá èmi mo jẹ́ kí ìdílé mi gan popular wọ́n lórúkọ tọ́lẹ̀ o ṣùgbọ́n torí pé ẹni yóò ń sọ̀rọ̀ kíní ẹ̀ kọ́kọ́ fọ́ ní sẹ́yìn pé ṣé lágbájá ilé ṣe báyẹn so at the end of the day ìgbà tó ń rí ó kọ́kọ́ jẹ́ ní tó ya bàbá wa lẹ́nu jù tó fi dé pé dé church ilé ìsìn tá à ń lọ ń gbà yẹn lẹ́kọ̀ọ́ dé anywhere tó bá ti rí mi báyẹn bàbá mi dẹ̀ jẹ́ bàbá dáadáa wọn kárí wa lọ́wọ́ the same thing ìbùtú mọ́mí wa ni gbogbo wa fi wà lógùn state lẹ́nì wọ́n ti late báyìí so àdúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n bàbá mi kópa tó pọ̀ ìyá mi náà kópa tó pọ̀ o ìyá mi náà kópa tó pọ̀ bẹ́ẹ̀ bàbá mi náà bàbá dáadáa ni ìyá dáadáa ni ìyá mi náà ẹni tó bá súnmọ́ yàn kò sí ní tí ń lè máa rántí nípa bàbá mi náà bàbá tó tọ́jú ọmọ tó yẹ nìkan bàbá ni bàbá mi so àwọn ìmọ̀ye nǹkan dojúkọ tí wọ́n lè rántí tó máa dùn yàn pọ̀ ṣé nígbà tí ń lùzọ ọmọ ní kí n sọ ni òrìǹdí géńdé ọmọ ṣé nígbà tí ń lùzọ ẹni kí n sọ ni síbẹ̀síbẹ̀ anything tó lè ṣẹlẹ̀ sí actor the show must go on àtúnbáṣe iṣẹ́ wa lọ náà ni so mélòó ni ká sọ àdúpẹ́ fọlọ́run dọ́jú ẹni ọlọ́run tí ó jẹ́ káwa náà ti dẹni àná mo ti sick ìdí tó yẹ kó yẹ kí n ti kú yíyá tí mò ń sọ yìí ọ̀gá bílì náà sick àjọ wà ní the same hospital báyìí gbà tó stage mo rí pé òkú pọ̀ tó ń kú ní ward tán fi mí sí ìgbà yẹn ni kọ́lẹ́rà ń pààyàn yíyá tí mò ń sọ yìí kàn dùn mí pé bàbá Sùwé ti dẹni àná ni bẹ̀tẹ̀ àwọn tó lè testify sí kankan yìí wà láyé ward tó ń fi mí sí emergency ward ni tó wọ́n lè gbé wa mú sínú ward kọ́lẹ́rà ni nígbà tí máa ń wo ẹgbẹ́ mi báyìí màá ti rí òkú lọ rẹ́rẹ́rẹ́ nínú gbogbo àwọn táwọn ward mi fẹ́ lè lé mi àti èèyàn kan la survive ní yíyá tí mo ń sọ yìí ward àwọn ọkùnrin bí n tó ṣe àwọn gbà ẹsẹ̀ ni the same hospital bọ́n bí wà láyé ń sìn so tọ́lọ̀ fi yọ mí nínú ward yẹn nígbà tí mo rí pé òkú pọ̀ fúnra mi mo gbé ìkíní tó fi ń pàṣẹ abẹ́rẹ́ àti ẹ̀rí mo gbé mi fẹ́ sákò lọ síbi tó yẹn pé òkú ni mò ń rí lójoojúmọ́ lọ́wọ́ àti bá wọ́n á ṣàkókò jáde mo yọ kíní abẹ́rẹ́ mi mọ́ yọ kúrò nù ara ọbẹ̀ tí mo mú báyìí mo yọ ohun tó fi kọ́ yẹn mo bá gbé mi fẹ́ máa sá lọ mo ti jáde tán káwọn security tó rí gbà yọ abẹ́rẹ́ ṣé dókítà ló discharge yín pẹ̀lú mi lẹ́yìn ò lè dúró sọ wọ́ọ̀dù yẹn mọ́ òkú ti pọ̀ jù pẹ̀lú bí ṣe sick tó ọlọ́run dẹ̀ yọ mí mo dẹ̀ gbádùn ẹ̀ tí mi ìdókù so many things mélòó la fẹ́ sọ ṣètò tójú rí tó ní níbi ọ̀nà àtijọ́ àti mú adúpẹ́ fọlọ́run. ẹ ṣeun bàbá nínú àwọn nǹkan tí ẹ sọ ń sìn máa fẹ́ ká sọ̀rọ̀ nǹkan méjì
yìí tà kọ́kọ́ ń bẹ̀ ni pé ẹ sọ nípa ti ọmọ yín tó dolóògbé. ìyẹn ti pẹ́ ìyẹn ò ń ṣe story tí wọ́n máa repeat ìyẹn ò gbọ́dọ̀ máa dúró ìyẹn ti pẹ́ nígbà tí mò ń gbé Mushin nìyẹn ìyẹn ti pẹ́. ọmọ mélòó gangan lẹ bí sà? àwọn Yorùbá ní wọn ikọ̀ ọmọ fọ́nrán wọn mo bọ́kùnrin mo bóbìnrin mi ì bímọ púpọ̀ torí mi ì níyàwó púpọ̀ ṣùgbọ́n ní ìwọ̀nba tí mo bí yẹn náà nígbà tó lé ní táìmù kan ìgbà tí mò ń sọ Mushin ni mò ń gbé àwọn tó mọ̀ mò ń gbé àdúgbò kan ní Mushin ní tòsí Ìdí-Òro nígbà yẹn wọ́n pè bẹ̀ ní Ìkẹ́olú street tẹ́ lè gba Ìdí-Òro bus stop wọlé náà kan ibi tó ti ń ta ọ̀gẹ̀dẹ̀ yẹn tí mọ́ọ̀sì ńlá kan wà other side báyìí ní tọ̀dọ̀ ti wà so lẹ́gbẹ̀ẹ́ ilé fíìmù sinimá kan wà ní street wa tẹ́ bá ti fẹ́ wọ street wa very big cinema but kò sí ń bẹ̀ mọ́ wọ́n ti sọ bẹ̀ di church nìsín street yẹn ń jẹ́ Ìkẹ́olú lẹ́gbẹ̀ẹ́ Alhaji Lasisi àwọn tó bá jọ ọmọ Èkó máa mọ gbogbo tí mò ń dárúkọ yìí ní Mushin so gbà tí sickness yẹn dé mi gan ò tiẹ̀ sí nílé location mo wà wọ́n ti pín pé irú sickness kan ṣe ọmọ mi kí n má bọ̀ sickness tí ò lójọ́ mẹ́ta kò ló mi ìlú ìwò lójọ́ mẹ́ta ṣe kó location náà ti pè mí máa dé níjọ́ kejì mo dé níjọ́ kejì lóòótọ́ gbogbo tí máa fi dé àárọ̀ ṣe ẹ̀ àdúrà hospital kódà ọmọ méjì ní ìbá sọnù ńjọ́ yẹn ọmọ méjì àti èyí tó jẹ́ ọkùnrin Káyọ̀dé yẹn so à ń tọ́jú kan lọ́wọ́ ní kejì náà tún ti bẹ̀rẹ̀ sickness ìṣojú nìyẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn náà bẹ̀rẹ̀ sí ní bì ló ń jà àbárò ṣe àgbè lọ sí hospital kan ìfẹ́ máa dá Saint kínní kan ni ó wà ní side Pápá Àjàó ní hospital very big hospital but it's private ibẹ̀ náà ti ń rọ̀ṣẹ̀ hospital yẹn ni ọmọ yẹn dákẹ́ sí ìkejì Ọlọ́run ló ní ká wà lọ hospital yẹn gba títí kejì yẹn lé àwọn náà sáré bá mi rọ̀ṣẹ̀ wọ́n gba ọmọ yẹn kúrò lọ́wọ́ wa ni wọ́n lè yá ẹ̀ dànù ni torí tibí ti ṣaláìsí nǹkan wọn sọ fún yẹ ìkejì náà tún bẹ̀rẹ̀ so àwọn ogun tí wọ́n máa ń rí ní iṣẹ́ tí wọ́n máa ń ṣe ni so for that àwọn náà save life ìkejì yẹn Káyọ̀dé yẹn ó yí wà láyé dísìn ó wà láyé tó dá Ọlọ́run ní bá mi pa àmì àṣẹ Ọlọ́run àmì àṣẹ Ọlọ́run for that kò sí yàn bá rántí iṣẹ́ yìí nígbà mi pé ojú náà wà ti rí díẹ̀ so ọmọ yẹn ọlọ́mọ yẹ kí òbí kò fọwọ́ ẹ̀ tún lọ sí èmi gan tí mo tún gbé lọ síbi tí wọ́n ti lọ sí èmi fúnra mi náà mo tún gbé lọ síbi tí wọ́n ti lọ sí so many things tójú ti rí tó ń di iṣẹ́ yìí ìyẹn ò ní ká fi iṣẹ́ yẹn lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ náà ní ilé ní ìsìn àdúpẹ́ fọlọ́ fún iṣẹ́ náà la fi ń jẹun dè ní ọpẹ́ ní fọlọ́ ọpẹ́ ní bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ìgbà tí ẹgbẹ́ ọmọ ẹ dé ilé ìwòsàn bàbá kí ló ní ó ṣe ọmọ náà pàtó gangan ǹjẹ́ ṣe rántí. ṣé mo lè rántí àìsàn tó ń lọ ṣe torí kémi tó dé náà ìyá ẹ̀ ló pè mí lójijì bẹ́ẹ̀ tí mo rí pé ó ti change ó ti rú lẹ́nu tí ò sick tẹ́lẹ̀ ó ti change ó ti rú ó wá bí yẹn ó pọ̀ gan pé gbà tèmi náà máa fi gbé ó ti weak sọ́wọ́ mi already ṣùgbọ́n à ń gbé lọ bí wọ́n lè fún lómi fún ní nǹkan kan fi survive kan press à ń tọ́jú yẹn lọ́wọ́ ní kejì náà bẹ̀rẹ̀ the same thing. ìjọ yẹn ọmọ méjì ní ìbálò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ hospital yẹn ní side Pápá Àjàó ló wà very big hospital the same wọ́n yìí máa wà ń bẹ̀ ní Pápá Àjàó yẹn private ni omi fẹ́ àwọn náà gbà mí kalẹ̀ náà jẹ́ kéèkéjì lọ ṣùgbọ́n náà hospital yẹn ni tìbí yẹn ti dákẹ́. ọpẹ́ ní fọlọ́ bàbá ṣé àìsàn tó ṣẹ̀yìn gbà yẹn ìyẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ kó tó dín pé tí ọmọ yìí ń ṣàbí. ìyẹn tiẹ̀ ti pẹ́ síra wọn jìnnà ó ti pẹ́ gan ìyá àgbà tí mò ń sọ tí oyè tèmi ṣẹlẹ̀ ìyá àgbà tí kọ́lẹ́rà ń jà. ok kọ́lẹ́rà gangan ló affect ẹ̀yìn gbà yẹn. tèmi gbà yẹn kọ́lẹ́rà wish tí mi mọ̀. tó dẹ̀ affect ọ̀gá Bello náà. no kọ́lẹ́rà kan ló affect Bello. mi ní àwọn wá tọ́jú ẹsẹ̀ mo sọ mi ò èmi same hospital ni the section ló kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wíì sọ pé àwọn ìyàwó wọn gan wá kí mi níbi tí wọ́ọ̀dù tó ń gbé mi sí so Ọlọ́run ló yọ mí nígbà yẹn náà ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní òròmọdìẹ tó bá máa kọ
àṣà ìgbé so orúkọ máa ń dé tó máa kọ àṣà ò ní gbé ọlọ́run ló ní a máa wà lára àwọn táyé máa rí tó máa mọ̀ so àdúpẹ́ fọlọ́ gbogbo àyẹ̀ náà wọ́n ti mọ̀ wá o tí mò ń sọ yìí o àti lórúkọ o tẹlifíṣàn àti lórúkọ ṣùgbọ́n kò gbilẹ̀ tó yìí àti lórúkọ rárá ilé mélòó ló ń lo tẹlifíṣàn gbogbo àdúgbò sọ mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní 1979 sísìn how many years 79 sísìn how many years ẹ̀rìn pọ́jọ́ ti lọ díẹ̀ so tàbálẹ̀ ń sọ fáwọn èèyàn pé ìyá àbáyé àwọn ọmọ tá a kọ́ iṣẹ́ náà wà táwọn náà ti dòmìnira ara wọn táwọn náà tún wà dé ní wọ́n pọ̀ gan ibi tá a wà yìí inú ilé àfọ́dù tí wàá bá mi ń bẹ̀rẹ̀ kúnlé àfọ́dù lédi fún tó ní bọ́ọ̀sì mi fi ìbàjẹ́ ó ti wá bá mi ń béèrè wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó wá kí mi sílé so many things adúpẹ́ fáwọn èèyàn tó rán wọn sí wá ń gbà yẹn ẹ̀yin náà lẹ̀ tún wáyé ilé iṣẹ́ yẹn á máa ga ẹ ṣeun gan ẹ ṣeun bàbá mo fẹ́ béèrè ìbéèrè kan lórí ọ̀gá yín tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Sùwé Ọlọ́run bá dẹ̀lẹ̀ fún un bàbá torí pé ẹ̀yin súnmọ́ wọn nígbà yẹn ẹ̀yin lẹ́dẹ̀ lè sọ kókó ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bàbá ṣé lóòótọ́ ni bàbá Sùwé gbé cocaine. nínú ẹ̀dá tó yọ ojoojú láyé ló wà ó ní hàlẹ́ o tó bá níyàn ní starting tí ní finishing òun ní tó bá mọ̀ dáadáa bí a lójú tèmi dẹ̀ ní ṣùgbọ́n mi mọ̀ pé n tèmi bá sọ títí dọ̀la ọ̀nà ni màmá repeat mi ní ràbúyàn ìlú tí bàbá Sùwé travel lọ tán fi mú pé bàbá Sùwé ṣe ń travel is a frequent traveller tó yẹ kó máa ń travel dáadáa tẹ bá wo gbogbo pálí ẹgbà tó wà láyé pálí ẹkún ó ti lò bí pálí bíi mẹ́wàá tí ó ṣe ká ó lè níwà tiẹ̀ ṣùgbọ́n fún drug bàbá Sùwé ò lẹ́nu ẹ̀ bàbá Sùwé sẹ́yìn tí ò lè fẹ́ nu ẹ̀ ṣeré ṣífù wẹ́wẹ́ là ń pè ó lè jẹlé bó ṣe ń jẹ bọ́ǹsì ló máa jẹ pa bó ṣe ń jẹ pa ló máa ra òfìò bó ṣe ń jó òfìò ló tún máa ra àgbàdo jẹ tẹ́ bá wọnú mọ́tò bàbá Sùwé ó gbẹ máa ń dọ̀tí ni toró láìkì kó ṣáà máa fi nǹkan sẹ́nu ìjọ tó travel ó jẹ dùndú dé airport ni ó jẹ dùndú ẹmọ tó ń pè ní dùndú iṣu dídín. bẹ́ẹ̀ni ẹjọ dé airport níjọ́ tẹ́ ń sọ yìí. no mi kọ ìgbà tá a kọ́kọ́ jọ lọ àti kọ́kọ́ jọ lọ sílùú yẹn Paris France àtijọ́ lọ rí so ẹlẹ́ẹ̀kejì tó ń lọ ìkómọ náà ń lọ ṣe lọ́wọ́ ẹni tí a fẹ́ lọ ṣe fún ó pè mí náà ṣùgbọ́n kó lóhùn lówó tíkẹ́ẹ̀tì èèyàn méjì ṣebí ṣe ń gẹ́ visa ni tá a lè fi lè rìn dé bíi 24 states la lè fi rìn dé so that time tí ó ń lọ lẹ́lẹ́kejì yẹn ó yẹ ká tún jọ lọ nítorí ẹni tó pè ó mọ̀ mí dáadáa ó pè mí ó wá sọ fún mi pé ọ̀pọ̀ ẹ̀bẹ̀ òun lè lọ mọ́ torí òun náwó gan torí ó fẹ́ lọ ṣèkó mọ́ ọlọ́run ni ó lè pa àwọn artist kankan ó ní èmi àti bàbá Sùwé ní ká wá létà lọ sọ pé owó tíkẹ́ẹ̀tì yẹn ò lè yọ táìmù yẹn náà dẹ̀rẹ̀ nǹkan pọ̀ nílẹ̀ fíìmù náà ní bàbá Sùwé òun dẹ̀rẹ̀ iṣẹ́ mọ̀ àbó ń bàbá òun nìkan ló lóun máa lọ for that èmi kọ́ mo sì dé airport àbúrò ẹ̀ kan ló sì dé airport which tó ń dẹ̀rẹ̀ ra dùndú àtọ̀rẹ́ ẹ̀ kan ọ̀rẹ́ yẹn náà ti létí sí Mr. Gbade ìyẹn ló drive mọ́tò àbúrò ẹ̀ àti ẹ̀ náà jọ wà nù mọ́tò wọ́n jọ jẹ́ dùndú dé airport ni mo mọ̀ same office là ń lò ń gbà yẹn so ibẹ̀ ló fi mí sí ló lọ gbà tó máa dọ̀hùn àti bí kò ti travel àfihàn ìta máa gbọ́ pé wọ́n mú sí airport fún kíni so ó lè jẹ́ mi mọ bọ́lọ̀ ṣe kíní ẹ̀ torí ẹ̀dá bàbá Sùwé jẹ́ ẹ̀dá kan gbà ẹ̀ ṣàṣeyàn ni ó máa complain pé tó bá kí pé kì í dáhùn tó bá kí ó máa ń lejú tó bá kí ó máa ẹlòmíì ṣe àwọn ẹlòmíì dẹ̀rẹ̀ ìdúgbò ìtàn àìmọye kíkì mi sẹ́lòmí fẹ́ kí mi tó fún mi ń fọ́tí tó bá dẹ̀ máa wẹ̀yìn pé kí mo ṣe fẹ́ alóhùn bẹ́ẹ̀ ṣeré ni àwọn ṣáà ń kí ẹni mí ì lè sọ ìfọ́tí irú ẹ̀ tí ń ṣe gbà èmi ní kí ẹni ó gbé fọ́tí fún mi tí ń ṣe ìfọ́tí kékeré o bọ́lá tó máa wẹ̀yìn mẹ́rin kí ni dé inú mo fẹ́ kí ni inú mi ló dùn inú ẹ̀ dùn ló fi fọ́ mi létí tó yẹn ojú mi máa wá mí o bẹ̀tì tí àwọn máa ké bí ọmọdé ni láì ṣe láì rò ṣé nítorí iṣẹ́ tá à ń ṣe náà tí máa wà burúkú nù fún tí máa jẹ́ ọjẹ́ mi ní Fádèyí olórúkọ ṣẹ́ ẹ̀ nílùú mi pa báyìí sí títì so many things bẹ́ẹ̀ so to me
ó yé Ọlọ́run ṣùgbọ́n bàbá Sùwé ò gbé drug kò lẹ́mìí ẹ̀. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí ìyàwó wọn tó dolóògbé tí gbogbo èèyàn mọ̀ sí Ọmọládùn Kẹ́ńkẹ́lẹ́ lẹ́yìn ìgbà tó dolóògbé a rí àwọn èèyàn kan tí wọ́n jáde tí wọ́n ń sọ òun ló fẹ́ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé wọ́n ní bàbá Sùwé nínú ikú ìyàwó wọn Ọmọládùn Kẹ́ńkẹ́lẹ́ o. ẹ láwọn èèyàn ṣeré àwọn ẹ̀dá ní tí òṣojú ọ̀pọ̀ ẹlòmíì ó lè lójú òun ló ṣẹlẹ̀ ńsìn bí a ń torí pé wọ́n mọ̀ pé lágbájá yóò gbà lọ́sẹ̀ nínú ẹ̀dá tó lọ́ọ̀bù ìyàwó ẹ̀ kú tó tún bẹ̀rù ìyàwó ẹ̀ ní bàbá Sùwé wà torí ẹni tó bá mọ Ọmọládùn gbà tó wà láyé ó ń kọ̀ǹtró bàbá Sùwé sọ̀rọ̀ ni ẹni tó bá mọ̀ ṣùgbọ́n àwọn tí ò súnmọ́ wọn náà a máa sọ̀sọ́ kú sọ kiri ṣùgbọ́n ẹni tó bá mọ̀ á mọ̀ pé bàbá Sùwé kẹ̀ Ọmọládùn ti ní ẹ̀jẹ̀ ríru lára ti pẹ́ Ọmọládùn ò bá ti kú ti pẹ́ àwọn tó bá máa mọ sítórì Ọmọládùn kàn lọ sí Abacha hospital l'Ébùté Mẹ́ta ṣé mọ hospital sọ pé bẹ́ẹ̀ ni Sunny Abacha hospital ṣé mọ railway hospital ni náà sọ di Sunny Abacha hospital gbà yẹn railway ló wà ní Òyìngbò ẹ lè gbọ́ Òyìngbò wọlé ẹ lè gba Yaba wọlé railway hospital ó yíwà dọ́là ẹ lọ wo sítórì Ọmọládùn pẹ̀lú sickness tó ń ní ó ní àwọn kankan tó yẹ pé Ọmọládùn ti wà lọ hospital for complete 2 months tí kò bá ti kú rí owó tí bàbá Sùwé náà kàn fi survive ẹ̀ kì í ṣe owó kékeré so àwọn tó máa ń sọ̀sọ̀kúsọ kan sọ̀sọ̀kúsọ ni bẹ́ẹ̀ náà lòdò náà dẹ̀ nípa ayẹ bàbá Sùwé tó kò ní fẹ́ kó bínú the same to bàbá Sùwé nípa ayẹ òun náà tó dáhùn méjèèjì wọn nífẹ̀ẹ́ ara wọn àwọn tó máa wọn bàbá Sùwé mọ̀ kọ́lọ́n bá forí jẹ àwọn méjèèjì wọ́n ṣàtidé ní àná ní ìsìn so àwọn tó bá ń sọ bẹ́ẹ̀ wọn ò mọ ohun tó ń sọ láéláé bàbá Sùwé ló wú jíjẹ lára that's the problem tó ní tó bá rí ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin kò fẹ́ mọ ohun tó ń sọ láyé yìí kódà kó má jẹ́ Ọmọládùn kó jẹ́ Sùwé tó jẹ́ àwọn ìyàwó àkọ́kọ́ àbúrò bàbá Sùwé ó lójú bó ṣe lè dúró ti ìyàwó bàbá Sùwé mọ́ gbogbo èèyàn ló mọ̀ pẹ̀lú yẹn kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára èmi tùmí ẹ̀ ti mọ̀ ọmọ ilé bí i nǹkan táwọn èèyàn ń rí tọ́mi sọ pé no ó lè halẹ̀ kò lẹ́mìí àti ṣe nǹkan burúkú fún yín kò tó bẹ́ẹ̀. ẹ ṣeun gan ẹ ṣeun gan bàbá a rí pé tí òṣèlú bá ń bọ̀ tá a bá fẹ́ dìbò a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà wọ́n máa ń gbárùkù ti àwọn tó jẹ́ bí adarí wa wọ́n máa ń gbárùkù ti wọn ṣùgbọ́n níyìí tí ó kọjá lọ ẹ̀ a rí àwọn onítíátà àwọn àgbààgbà onítíátà kọ̀ọ̀kan tí àwọn náà dìbò tí wọ́n kàmpéènì fún àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu inú ẹ̀ ni Alápẹ̀ni Òòṣà a wá rí nǹkan tí Alápẹ̀ni Òòṣà sọ wọ́n ní pé lẹ́yìn ìgbà tí àwọn ṣe àwọn kàmpéènì yẹn tán ní pé gbogbo nǹkan tó yẹ kó jẹ́ bí ẹ̀tọ́ tó yẹ kó fáwọn wọn fáwọn aṣáàrí tí bàbá ń ṣe kọkẹtọ bàbá kí ilẹ̀ rí sí ṣó lẹ́tọ̀ọ́ kí eléré orí ìtàgé àbí ìlú mọ̀ọ́ká èèyàn kó máa sọ̀pọ́ọ̀tì àwọn adarí wa. láwọn jẹ́ kọ́kọ́ clear àwọn point kan fún yín èèyàn ní wá bí ẹ̀yin náà ṣe jẹ́ ènìyàn ẹ̀tọ́ tẹ ní tẹ fi jẹ́ ènìyàn làwọn òṣèré náà ní gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara ẹni tó kàn yàtọ̀ láàrin wa ni pé a jẹ́ igba ojúmọ́ ẹni tí gbogbo ayé mọ̀ ni yàtọ̀ wa a ní ẹ̀tọ́ láti ṣe tó bá wà it's our personal decision láàrin wa àti ẹlẹ́dàá wa o lè tẹ̀lé A o lè tẹ̀lé B ṣùgbọ́n ta lápinni tóun ń sọ yẹn ṣe mọ̀ pé bí èèyàn bá ṣe rìn náà ló ṣe máa bá rẹ̀ mi lè sọ̀rọ̀ sí jù ọ̀nà tóun gbé tiẹ̀ gbà lòun náà fi bá rẹ̀ lọ́nà yẹn ìpè lágbájá ṣé Tinubu ló ránṣẹ́ ni Tinubu ò ránṣẹ́ Tinubu bá wà bá ẹ́tìsì kankan ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí òṣèré gẹ́gẹ́ bí ẹni tí ìgbà ojúmọ́ ló lè ṣiṣẹ́ fún onífẹ̀ẹ́ Tinubu ló jáde láti sọ̀rọ̀ láti sọ pé bàbá yìí la fẹ́ kó débẹ̀ bàbá yìí ló kàn òun ló hùn àkàjẹ́ kó rù so ńgbà tó lọ́ndẹ̀ ti ṣe tó ti jáde yẹn òun gùn ò lè búra pé òun ò rí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo tó ń sọ yẹn èmi ò fẹ́ sọ̀rọ̀ jù torí púpọ̀ nú àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn ó débẹ̀ tán
ní nǹkan míì ṣẹlẹ̀ ó ti ní àwọn kankan tó máa ti ṣe fáwọn náà tóun náà ní sọ jáde pé wọ́n ti ṣe nǹkan báyìí fóun wọ́n ṣe nǹkan báyìí fóun ṣùgbọ́n tó bá ti tó dùn làwọn èèyàn máa ń sọ síta ni èyí tó ti jẹ mọ́lẹ̀ ṣó sọ ọ́ so kọ́lọ́n kó dáríjì ẹ̀ mi ò rí point kankan bẹ̀ I don't see the point. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ti lórí ọ̀fẹ́ láti bá MC Olúọmọ pàdé rí. mo rí bá pàdé bẹ̀ tá a close to bẹ́ẹ̀ ni a máa ń pàdé dáadáa èmi àti wọn ò close to bẹ́ẹ̀ yẹn but a máa ń pàdé èèyàn dáadáa ní wọn gbogbo ìgbà tó ń bá tá a bá rí wọn wọ́n ń ṣe dáadáa èèyàn dáadáa ni wọn sáwọn eléré wọ́n ń ṣe dáadáa. ìdí tó jẹ́ kí n béèrè ni pé nínú àwọn nǹkan tí bàbá wa Alápinni sọ nínú interview tí wọ́n sọ pé MC Olúọmọ nígbà yẹn ni pé wọ́n fún àwọn ènìyàn kan ní owó bóyá kó fi ránṣẹ́ bóyá àwọn yẹn ni wọ́n fi ránṣẹ́ ṣùgbọ́n wọ́n ní wọ́n gbìyànjú agbára wọn. mo dẹ̀ ti wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà tó bá máa sọ̀rọ̀ MC wọ́n máa ń sọ̀rọ̀ MC dáadáa ni mo ṣe béèrè pé ǹjẹ́ ti lórí ọ̀fẹ́ láti torí mi ì tí ì rí èèyàn kan tó jáde tó sọ pé MC kò support owó rí. ibi tí èèyàn sí Ọlọ́run wà ń bẹ̀ mo sọ lẹ́ẹ̀kan lèmi àti MC ò bẹ́ẹ̀ close púpọ̀ ṣùgbọ́n láì mọye ìgbà láti ra ó lè pàdé one party kò sọ ọdún náà kò sígbà náà tó pàdé one party ó kéré jù àyè fi nǹkan ránṣẹ́ sí gbogbo àpẹ àwa tá a jókòó yìí ẹgbà láì lọ béèrè ó ń ṣe dáadáa níwọ̀n bàtà agbára ẹ̀ka láì mọye ìgbà kó pàdé wa ní títì ni àbí kó pàdé wa ní anywhere ni ó lè ní ẹgbà ìfìṣòwò mọ́tò so èèyàn tó dẹ̀ rí ni tó ń fún ni wọ́n tó wà lọ́wọ́ ẹni ṣé wọ́n rán sí mi ni wọ́n rán sẹ́nìbọ̀ni tó bá lè ṣe ló ń ṣe ó dẹ̀ ń gbìyànjú agbára ẹ̀ tú mí o wọ́n ṣe èmi o mi ì lè sọ tiẹ̀ ò bóyá rí o mi ì dẹ̀ tí ra artist ohun tó máa lóhun ìgbà nǹkan kan lọ́wọ́ MC rí mi ì rí torí pátí tèmi bá lọ tó bá wà ń bẹ̀ wọ́n á mú tèmi wá fún mi ṣáà ni pé wọ́n nìkan fún mi iye báyìí láì lọ bèrè gbogbo aláṣẹ máa lọ dúpẹ́ ẹ ṣé o àrọ́wọ́ yín nǹkan kan so tí mi ì lọ́lẹ̀ lọ bèrè kọ́bọ̀ rí o gbogbo ìgbà tí wọ́n náà ń sọ yìí mi ì tẹ̀lé wọn bá wọn campaign kiri o ṣùgbọ́n kò sígbà tẹ̀ MC orí yín tí ò fi ṣe dáadáa. ẹ ṣeun gan bàbá nígbà tí ẹ ń bá a sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ ṣàlàyé ní pé ẹ ní ọ̀pọ̀lọpọ̀ story tí ẹ fẹ́ yà ní pé tẹ bá rí èèyàn tó jáde tó fẹ́ support yín tó fẹ́ gbówó lẹ̀ ní pé ẹ ready tẹ́ pé ẹ̀dẹ̀ máa ṣe ní oríṣiríṣi. agbára Ọlọ́run. bàbá bẹ́ẹ̀ ṣe wà báyìí sìn tá bá rí èèyàn tó tiẹ̀ ń wò nǹkan yìí tó tiẹ̀ wò pé bàbá Ọ̀pẹ̀bẹ́ tí wọ́n gbá yín lágo tí wọ́n sọ pé tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ fẹ́ ya iyọ̀ kan náà bí èlò lẹ́fìn pé ó máa ya story kan. ṣe mọ̀ pé ìsìn bí nǹkan ṣe rí ńgbà kankan lórí ni. bẹ́ẹ̀ni. àṣẹ máa gbé sórí gègé a máa sọ ní one on one láàrin ìmọ̀ àtẹni ẹ̀ ṣùgbọ́n pé kó má dùn kọ́ kó má ní pọ́ngbọ́nú àárín tákìtì ni for sure ni ìyẹn ti wájú. ẹ ṣeun gan. nǹkan tí ẹ̀ ń fi yó gbogbo àgbáyé sí pé ẹnikẹ́ni tó ń because kò ń ṣe gbogbo èèyàn ló lè act. bẹ́ẹ̀ni. àwọn kan ní láti sọ pé nǹkan tẹ́ bá ní ẹ mú wá fún àwa tá lè náwó lé lórí dáadáa kò sígbàkigbà tó ń pè wá kódà kan níbi ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ká bẹ̀rẹ̀ iṣẹ́ tí acting mi mo tún ti gbẹ́wò acting mi wò kò sí tó burú náà tá lè tún máa rẹ́rìn. bàbá ẹ ṣeun gan kó tó dín pé mo yọ̀ǹda yín ká tó máa lọ bàbá ọwọ́ tí ẹ máa ń ṣe nínú sinimá tí ẹ máa ń yà bàbá ṣé bí ọwọ́ yín ṣe rí gangan nìyẹn àbí style tọ̀dọ̀ tí yín tẹ̀ ń lò yẹn kí ni nǹkan tó prompt ọwọ́ yẹn torí àti ìmẹ́nu bà wọ́n. mo ti ń retí pé ẹ béèrè àwọn questions bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé ìgbà tí mo kú lọ́dọ̀ Túndé Ìbítáyọ̀ eléré ọlọ́fọ̀ ni àwọn ni mo cross sọ́dọ̀ Bàbá Sùwé Bàbá Sùwé tí mo dọ́dọ̀ ẹ̀ ló sọ mí di character ká máa ṣe ọwọ́ àtẹsẹ̀ kí n di alápá kan ẹsẹ̀ kan ṣùgbọ́n èmi fúnra mi mo fi òwe kún ṣe ń gbọ́n sìn èmi ni mo fi òwe kún pé kí n pa òwe sí but òun náà tètè jẹ́ fast comedian ó grab ẹ̀ mi ṣe fòwe sí báyìí ó grab ẹ̀ pẹ̀lú àwọn n tó máa fi nullify òwe tí n bá pa ni opposite tí n bá pa lòun máa sọ pé báyìí ló ṣe rí nǹkan mi lè mi pa lówe yẹn ṣé òwe àtijọ́ kí n pa òwe àtijọ́ tì báyìí ló ṣe yẹ lọ ní ìsìn so ìyẹn gangan lójú wa mú ìyọ̀dé bá iṣẹ́ èmi àti ẹ̀yẹn tó jẹ́ pé gbogbo ayé tó bá fẹ́ wò àbí tó bá rí Ọ̀pẹ̀bẹ́
bàbá Sùwé kódà àwọn onífíìmù míì nígbà tó wà láyé gan wọ́n torí pé ká lè jọ face wọ́n torí ẹ̀ pè wá dáadáa nígbà tí Paso fẹ́ ṣe ìtàn bàbá Gbẹ́kànga tó ṣe kinní kan sí kànga ẹ̀rù ọwa torí pé ó rí pé we are two comedians tó ń pé ayé gba ti àwa ló lò ẹ lọ́wọ́ fún kinní yẹn fún Paso so èmi àti bàbá Sùwé lájọ lò the same thing bàbá Àrà many ṣé ti Wàsíù tá a fẹ́ sọ ni Wàsíù Àyìndé ìjó gba comedian àwọn àkóṣàṣọ àjójó mélòó la fẹ́ sọ àbí ti Ṣáúrà la fẹ́ sọ àbí kò tẹ́ ẹ ṣe kà ṣe wọ́n máa pè wá tá a máa lọ ṣe so kò sí bá ti yá ó ti yá nìyẹn o. ẹ ṣeun gan. bàbá tí ọba pè yín fúnṣẹ́ sínímà ń sìn ní pé wọ́n fẹ́ yàṣẹ́ sínímà ẹ ṣe ń fi yé gbogbo èèyàn ní pé ẹ ṣe rẹ́dì. lágbára Ọlọ́run eégún wàhálà ẹ̀ kọ́mẹ́dì dẹ̀ ń bẹ àápalẹ̀lẹ́rìn táwọn ayé náà mọ̀ pé no sinimá àti èyí tí ń tẹ yọjú tó yẹ pé ìsìn péré mo bá Kúnlé ọmọ bàbá de lọ ṣe sinimá tí mo bá ṣe ní Gbójà yẹn gbà yẹn dọ́là làwọn kan náà sọ pé ìsìn tí ń ṣe àwọn ọ̀rẹ́ láìkẹ́ tó dára àwọn ní English lájọ wa just a sin so àdúpẹ́ fọlọ́run ọmọ Bello náà ló jẹ́ kálọ́bẹ̀tẹ̀ àmì èmi àti Mr. Latin ni mo bá lọ ń jọ èmi gangan fún náà pè Mr. Latin náà pè síṣẹ́ tájọ́ lọ true ẹ̀ mo fi bá Kúnlé ṣiṣẹ́ ń jọ yẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣeun gan. òun náà ń ṣe wọ̀nba tó lè ṣe o lẹ́ẹ̀kan kan fún wa. ẹ ṣeun gan.